ẹnikẹ́ni tó bá lè fún wa ní ìròyìn tí a fi na ọwọ́ gan àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n gé orí DPO tí wọ́n sì gé nǹkan ọmọkùnrin rẹ̀ lọ á fún onítọ̀hún ní 100 million naira. Gómìnà ìpínlẹ̀ Rivers òun ló sọ báwọn o. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ó ti kéde ẹ̀bùn owó 100 mílíọ̀nù náírà fún ẹnikẹ́ni tó bá lè ṣamọ̀nà àwọn bí ọwọ́ yóò ṣe tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣekú pa DPO ní ìpínlẹ̀ náà tí wọ́n sì gé orí àti nǹkan ọmọkùnrin rẹ̀ lọ. Fubara ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó Facebook rẹ̀ ní èní ọjọ́ àìkú. Tí ẹ kò bá gbàgbé, ṣáájú ni àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti kọ́kọ́ dá olóògbé náà lọ́nà àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Olóògbé ọ̀hún ní orúkọ rẹ̀ ń jẹ́ Banko Agbazin. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí gómìnà náà tó fi léde, ó ní orúkọ olórí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó pa DPO ọ̀hún ní Gift David Okapara Opoluwu. Àpèlé rẹ̀ a sì máa jẹ́ Tú Bàbá. Ó ní lákọ̀ọ́kọ́ afurasí tí a ń wá yìí òun ni ọ̀gbẹ́ni Gift David Okapara Opoluwu tí àpèlé rẹ̀ ń jẹ́ Tú Bàbá àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, a ó fún ẹnikẹ́ni tó bá bá wa ṣe àwárí tàbí tó sọ ìròyìn tí ọwọ́ yóò fi tẹ̀ ẹ́, a fún onítọ̀hún ní 100 million naira kó lè fi ojú wu ní òfin. Ìkẹta ni wípé a ti jáwé lọ́rọ̀ kúnlé fún kábíyèsí Ezenkazid Nkedigiri fún àìbìkítà rẹ̀ tí agbègbè rẹ̀ fi di ibi tí àwọn ọ̀daràn tí wọ́n ń ṣọṣẹ́ bó ṣe wù wọ́n. Lẹ́yìn náà ló bá mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn ikú bàbá wọn tó sì tún júwe rẹ̀ gẹ́gẹ́ bí akíkanjú agbófinró tó sì mú yányán láwùjọ tó sì máa ń lépa àwọn ọ̀daràn lọ́tún àti lósì. Gómìnà ìpínlẹ̀ Rivers ó ti kéde 100 million naira fún ẹnikẹ́ni tó bá lè ṣamọ̀nà àwọn tí ọwọ́ yóò fi tẹ àwọn aṣekúpa DPO